ìṣọ̀kan Yorùbá ló jẹ mí lógún ni mo ṣe ń lọ́gùn ẹ̀ fún gbogbo ọmọ aládé pátá ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ mi gbogbo ọmọ kóòtù òjìbí ó yá ẹ jájọ ṣàpérò kí ló dé o nílẹ̀ Yorùbá àwọn ọba wá dún ètùtù lọ́wọ́ àwọn àjèjì ẹ wo bí wọ́n ti ń sọba aládé lọ́ba tó ṣe pé àwọn lọ lórí wa nǹkan ti yí padà nílẹ̀ Yorùbá kí ló dé gbogbo ọmọ odù tó dá ìwà ìfọ̀kànbalẹ̀ ò sí nílẹ̀ Yorùbá mọ́ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ bí ọmọ ènìyàn ò sì fọ́n bí ọmọ ènìyàn onílé ò lè gbélé olóko ò tún lè lọ oko àsìkò tó gbogbo ọmọ Yorùbá ẹja jígìrì ló dú ìtògbé kó tó bọ́ sórí kó tó dohun àbámọ̀ ṣe ni kí ẹjẹ́ jọ pamọ́ pọ̀ kálí àwọn ọlẹ̀tẹ̀ yìí sígbó gbogbo ọba aládé ẹ fúnra kómi ó má ba ti ẹ̀yìn wọ̀gbìn àwa lẹ́nu gbogbo akọnilẹ̀ Yorùbá ẹ pamọ́ pọ̀ ẹ súnmọ́ bí kí gbogbo yóò ṣàpérò kò yẹ ká wà lórí ilẹ̀ wa kẹ́rù ó sì má bà wá ó wádìí pé wọ́n ń gbé wa wọ́n tún gbowó lọ́wọ́ wa lórí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ bàbá tó bí wa rọ́mọ ṣebí wọ́n ní èyàn kì í sùn kó fọrùn rọ̀ nílé ẹ̀yìn Yorùbá wí kí ló wá dé gbogbo bàbá ọládé ẹ fún mi ní ìdáhùn àsìkò yìí kọ́ ló yẹ ká máa búra wa àsìkò yìí kọ́ ló yẹ ká sì máa jà bàbá mi láyé ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ẹ fọwọ́ wọ́nú bàbá mi ààrẹ Gani ààrẹ ọ̀nà kakanfò ẹ̀yin náà Ìjẹ̀bú rẹ̀ ṣe ló yẹ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbogbo ẹ̀yin akọni tó kù nílẹ̀ Yorùbá ẹ dúró bí ẹkẹ́ lẹ́yìn bá mi Sunday Igboho àsìkò ìjà kọ́ nìyí o ṣe ni ẹ jájọgba Yorùbá lẹ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àsìkò yìí kọ́ ló yẹ ká máa jà àsìkò yìí ló yẹ ká sì mọ́ ọmọ ọkọ yàtọ̀ sáwọn máa lè àsìkò yìí ló yẹ ká mẹni tó fẹ́ràn ilẹ̀ bàbá tó bí lọ́mọ adé ọmọdé mò ń ké o pé gbogbo ọmọ Yorùbá ẹ jí gìrì lójú oorun kó tó dohun àbámọ̀ adé ọmọdé lèmi ń jẹ́ o ọmọ ilé akan ni mí nílà rẹ̀ mo kí gbogbo alátìlẹ́yìn mi Superintendent Apostle ojú òní tì mí Superintendent Apostle Prophet Sunday Aniel Babeso Special Apostle Adireti Prophet Gabriel Olóyè Fatoki Producer mi tòótọ́ ẹ ṣé o ẹ kú àròtì.